kàyéfì mọ̀mọ́ ní ọ̀rọ̀ ọ̀bẹ o ń gbọ́ gbogbo èèyàn ọmọ nàìjíríà pátápátá níbikíbi tí èèyàn ti ń gbọ́ mi nípa ọ̀rọ̀ Yomi Fabiyi ọ̀rọ̀ mọ̀mọ́ ti kọjá abẹ́ o ṣé mọ̀ pé fọ́nrán kan jálulẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ láìpẹ́ nípa ọ̀rọ̀ Yomi Fabiyi níbo gan ni Yomi Fabiyi gan wà bẹ́ẹ̀ gbogbo rí alamọ tí Yomi Fabiyi ń sọ lórí ọ̀rọ̀ Mohbad látijọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mọ̀mọ́ ti dojú rẹ̀ o ọ̀rọ̀ ti gba bòmíràn yọbẹ́ o ní tó wáyà àgbọ̀n wọn mọ̀mọ́ ṣẹlẹ̀ sí Yomi Fabiyi o. lórí justice for Mohbad màá ló lé mi débi tí mo wà nílùú tí mo wà yìí pẹ̀lú ọmọ mi ọmọ ọdún mẹ́ta ó yẹ ẹ dáwó fún wa a fẹ́ jẹun ẹ dáwó fún wa mo fẹ́ ra ìpápánu fún ẹ dáwó fún wa mo fẹ́ ra aṣọ fún ẹ dáwó fún mi mo fẹ́ wábi tí máa sùn ẹ wò láti on the 7th di bá ṣe sọ̀rọ̀ yìí ẹni tó gbà mí sínú ilé kò rí mi rí a pé pé à ń bọ̀ ẹni tó mú mi wá bá onítọ̀hún rírí tó rí mi kò tí wọ 24 hours kò tí ẹ wọ 12 hours tóun náà fi dúró tì mí pé Mr. Yomi pẹ̀lú ọmọ kékeré yìí lọ́wọ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ó yẹ já lọ. ibi tí mo ti wà láti on the 7th. àwọn tí mi ò mọ̀ rí ará àta non-Nigerians wọ́n gbà mí sílé tọmọ wọn mọ àìsàn bóyá ọmọ mi láìsàn wọn mọ̀ bóyá wà láwà pẹ̀lú lórí ọmọ yẹn wọ́n kọ́ gbà mí gbọ́ ẹni tó mú mi wá wọ́n gbà gbọ́ wọ́n dẹ̀ gbè mí náà gbọ́ within 3 kò tiẹ̀ tó 3 minutes ni alájí ni ṣé ìwà sọ pé mi ò mọ Yomi ni wọ́n nà tó tí mo wà yìí inú ilé tí mo wà yìí tán gbà mí sí àtẹni tó kọ́kọ́ gbà mí nílùú yìí àríra rí ìgbà tí mo wọnú ilé ìlàṣẹ ríra mi ì dẹ̀ pé wọ́n pé mò ń bọ̀ mo fẹ́ yẹra ní Nàìjíríà fẹ́rẹ́fẹ́ mo mú ọmọ mi mo mú bọ̀ aṣọ tó wà nù báàgì ẹ̀ ìléwọ́ aṣọ 2 àbí 3 pẹ̀lú bàtà kan la bá wọnú ìlú yìí and in tí mò ń tọ́ láti sọ ni wípé ẹ̀yin tí Ọlọ́run dákẹ́ ní ìmọ̀ ẹ̀yin tí Ọlọ́run dá pẹ̀lú ìfẹ́ ẹ̀yin tí Ọlọ́run dá pẹ̀lú àánú ẹ̀ ẹ mọ ohun tí mò ń là kọjá torí pé mo sọ tán délẹ̀ ẹ wá dìde ẹ wá dúró tì mí ní àná yẹn it is not about winning nobody lost kò sẹ́ni tó lose even as a matter of fact both of us hit the 200 mark àjọkọjá 200 yẹn tí wọ́n target kó tó end the show yẹn lánàá ẹ dúró pé yes tójú ò bá ti tẹ̀yìn gbẹ̀tì ojú ò lè tèkó lé èmi ò mọ̀ pa TikTok ọmọlọ́pẹ́ I see you welcome on board mi ì mọ̀ pa ẹ̀ púpọ̀ mo gbé orúkọ mo gbé ẹ̀mí mi mo gbé ẹbí mi mo gbé lẹ̀ pé ẹni tá à ń jà fún èmi ò mọ̀ rí àwọn tá ti ń jà fún tẹ́lẹ̀ ní ti fẹ́ gbà ń bẹ̀ ju pé let me just play my part ṣùgbọ́n ohun tí ẹ ṣe lánàá yẹn jọ́ ẹ̀ mo ṣe láti ṣe àfihàn yìí wípé ẹ wá wo ẹ̀yin tẹ́ dìde tẹ́ wá dúró pé ilé ọ̀dọ̀ tèmi lélẹ̀ ṣódà ẹ tún máa bọ̀ wọn níbò mi wọ́n wá mú mi dé ibi ẹni tó wá ní ilé gbogbo ta fi sọ̀rọ̀ tó fi sọ pé Yomi Fabiyi ṣé mo fẹ́ sọ pé mi ò mẹ́ni tó jẹ́ Yomi Fabiyi ni wọn kì í ṣara Nàìjíríà o wọn ń ṣe ara Nàìjíríà wọ́n tẹ̀rí mi tí mo mú ọmọ kékeré lọ́wọ́ wọn ò róṣó lọ jí ọmọ ni
kí ló ṣe tó fi kúrò Nàìjíríà wọn tiẹ̀ wò pé kí olórúkọ lẹ́ni nǹkan kan ló máa lè Yomi Fabiyi wọ́n ní mo ní ilé bì kan mo ní ibi mo ní mo rán àwọn ekele ń bì yìí ẹ ṣe jẹ́ ká wà ń bì wọ́n ní àwọn fẹ́ kí n wà ń bì tí máa ti gbádùn ara mi tí gbogbo nǹkan máa wà AC ṣé mo ṣàwọ̀ pé ráwọ̀ ní mí àwọn ṣàwọ̀ fẹ́ sọ fún àwọn ọmọ mi ni àwọn ti gbà mí àwọn in tó ń kù ní pé káwọn sáré wo bí ti máa wà èyí tó máa sáré lọ túnṣe àbí nǹkan mo ní ọmọ yìí ti ń bá àwọn ọmọ ìṣeré ń bì olórí tí ó dùn mọ́ mi nú jù ni pé ó tiẹ̀ rí bí àwọn ọmọ ìkéré tó lè bàbá ṣeré bó tiẹ̀ jẹ́ pé wọn ò gbédè ara wọn ṣùgbọ́n ọmọ ìkéré bọ́n ṣe ríra wọn báyìí wọn ò gbédè ara wọn wọ́n ti sáré ń jẹ́ ló ti fèmílẹ̀ àwọn ń sọ̀rọ̀ lọ wọn wá ní pé a kọ́ lọ wo òkè àwọn ọmọọṣẹ́ àwọn máa ń sunbẹ̀ bóyá kọ́ sáré bá bẹ̀rẹ̀ sí ń túbẹ̀ ṣe bá kan pé ṣùgbọ́n àwọn ò fẹ́ kí n lo bẹ̀yẹn àwọn fẹ́ kí ibi tó yẹ pé AC tí gbádùn máa wà torí tí bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ dúró tì mí ń jẹta mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ torí kò ní ní kí mi tí màá dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó gbà wá síbi táwa yìí bó ṣe jẹ́gẹ́lẹ̀ mo ṣe sọ bẹ́ẹ̀ lọ́dẹ̀ ń tara wọn ní ok àwọn yàrá ọmọ yẹn á ti ẹjẹ́ lọ wò ó nígbà tó ọmọ yìí ti ń bá ọmọ kékeré ṣeré ń bì olórí ẹ̀ nìyẹn bó jórí àga bó jẹ́ lẹ́ẹ̀lẹ́ ní pálọ̀ èmi ò mind wọ́n ní ọlọ́mọ ní ọlọ́mọ jàrí àwọn tó ń lé mi tó bá padà mú mi wọ́n á fi mí sínú sẹ́ẹ̀lì mo ò ní mi ò sínú sẹ́ẹ̀lì bọ́ ọmọ yìí ni ò gbọ́dọ̀ ní mi fẹ́ kí ìyà jẹ oró tó fẹ́ dá mi ọmọ yìí ló fẹ́ fi ìyà jẹ mo ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n bá ní lọ wòkè mo ní bí ti tẹ́ mi lọ́rùn títí tá a máa fi padà sí ibi tá a ti wá torí gbogbo àwọn tí mò ń pè kọ́ lè yanjú gbogbo àwọn tó ń ṣe pátápátá yẹn kí n lè continue justice for Mohbad because I'm not going to back down we are not backing down òun la ṣe wà ń bí tá a wà òun gba aládùúrà mọ̀ pé gbogbo tí ń jẹ́ tọ́lọ́run Mohbad will get justice but I know certainly Ọlọ́run ò ní jẹ́ kí n fẹ́ advocate for justice kó tó di pé he would have to make me go this route. I am saying that I will be fighting for justice in this form and shape. ń gbọ́ lórí ọ̀rọ̀ tí Yomi Fabiyi fà lápá tẹ́ fà lẹ́sẹ̀ kí ló lè jẹ́ kí Yomi Fabiyi gangan kó sákò lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ Mohbad náà mọ̀ ni o ṣùgbọ́n ọ̀rọ̀ lágbára o wọ́n ní ẹnu ọlọ́fà bíi yé láti gbọ́ mo ta ìwáyà gbọ́rọ̀ ń bẹ́ ṣe lọ gangan lẹ́nu Yomi Fabiyi fúnra rẹ̀ kó má dàbí pé ṣe là á bú kọ́rọ̀ ìmọ̀gbàgbé orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà kí wáyà gbọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún bó ṣe lọ. ṣẹlẹ́dàá Mohbad tá à ń ti torí ẹ̀ sá kíjokíjo this is not the first time I was running èmi náà mo dúró tí mo ti ń fèsì láti December 3rd àwọn owó kọ́wọ́ tó yọ lápá bì kan mo dúró mo ta tu lóríṣiríṣi ṣùgbọ́n àwọn ẹmu ẹdèmọ́lẹ̀ kan is an attempt to end justice for Mohbad that I will not accept. tí n bá fẹ́ lókìkí wọ́n bá fẹ́ dìde tó bá múrú èmi Yomi Fabiyi arrested ìjọ yẹn lẹ́ máa mọ̀ nǹkan tó ń pè pé ṣé ó lókìkí àbí kò lókìkí ẹ̀ rí iye paper front page tó máa gbé but tó bá jẹ́ pé lórí pé fẹ́ persecute mi ni lórí pé mo jà fún justice wọ́n kàn fẹ́ sọ mí di Mandela ni ṣùgbọ́n tí n bá dúró pé kó arrest mi tí mo ṣe ń jagun yẹn lọ́tọ́ eléyìí tó fẹ́ ṣe ó lè dé mi légbodò ọ̀tọ́ bá rí mi mú wọ́n ṣe ń plan tó fẹ́ lọ náwó gbọ́n ọmọ mi yẹn what do I do? I've been in this country láti on the 7th ni mo ti sá lọ pẹ̀lú ọmọ mi
or bóyá kí n sọ pé mo yẹra. Even despite the fact that wọ́n rí pa yẹra, maybe until yesterday, a few of you are able to understand that, oh, the risk and the threats are there. I will continue to fight for justice on that, but I don't have to be stupid with it. Mi ò bọ́ta sọ pé kẹ́nìbọ̀dì dáwó fún mi pé báwo ìfẹ́ rìn láti Nàìjíríà débí. Ẹ wo adúrú ìyà téèyàn ń jẹ yìí. Kírú àná yẹn kéèyàn máa rí èèyàn kankan. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o. Nobody knew all of this. Kò sẹ́ni tó mọ gbogbo nǹkan yìí. Tẹ fi dúró tì mí lánàá. Ṣẹ̀gbọ́n tó bá yẹ pé àwọn kan ilẹ̀ ti mọ̀. Ta fi hàn dé level yìí làwọn èèyàn ṣe jáde lánàá. Wọ́n á nítorí pé this is not Nigeria, so running brought along. Ìdí tí ọpẹ́ mi ṣe pọ̀ torí mi ṣe wú òun ni pé ojú ò gbọ́dọ̀ tìrú Yomi Fabiyi ẹ̀ẹ́dẹ̀ mọ condition tí mo wà pé mo kàn ń show pé mo wà nílé ibì kan àti ráwọn tó lè ti yín mú pé Nàìjíríà ló wà o ó ń díbọ́ ni ó ń dọ́gbọ́n ni torí bọ́ ṣe dá ẹlòmíì nìyẹn bá ṣe dá wọn nìyẹn. Thank you so much, Mommy Lighton. Lighton, thank you so. Bá ṣe dá wọn nìyẹn ìdí ìbàjẹ́ ọ̀tẹ̀ àbòsí tẹ́ńbẹ́lẹ́kú èmi gẹ́gẹ́ bí ẹnìkan I have only God and honest people kan tẹ̀lé mi. I supported that they should have a public lawyer. Wọ́n fẹ́ fi rẹ́dẹ̀rẹ́dẹ́ wọ́n fi yí mi lára. Kí ni àwọn fans àtọmọ Nàìjíríà ṣe? Wọ́n ní ń tẹ́rò pé ó rò pé ó nídìí fún public lawyer àwa fi bá ṣeré. So tẹ́ bá dáná ọ̀tẹ̀ àtàbò sílẹ̀ lẹ́nìí tẹ́ bá tẹ̀ láwọn tẹ́ bá ráwọn tínú wọn mọ́ tó jẹ́ pé gbogbo nǹkan tó ń rò lé ayé wọn bá yẹ àwọn wọn ṣe máa da àtọmọ ọlọ́wọ́n ṣe máa da kò sí wọ́n máa dìde lẹ́sẹ̀kẹsẹ̀ just the way you guys did yesterday. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ nígbà tí màá fi wọnú ilé bàtà máa fi wọlé lálẹ́ my first obstacle èmi ò tiẹ̀ mọ̀ pé ìyàtọ̀ ti wà láàrin owó Nàìjíríà tó owó ìlú tí mo wà yìí. Ọmọ ìkẹ́dẹ̀ rèé tí ò bá síbi tọmọ kékeré máa ti ṣeré a lè ti kanra ká ti lura wa ṣe léṣe ọ̀ka ti padà sẹ́nu wàhálà tó wà ń ta gbogbo ìyà tí mo dẹ̀ ń jẹ yìí lórí justice ìyà lórí ọmọ ni ìlú tí mi ò mọ̀ yàn bẹ́ẹ̀ mi lọ́rẹ̀ẹ́ ń bẹ̀ ṣùgbọ́n bá ṣe ń sọ̀rọ̀ mo ti lọ́rẹ̀ẹ́ mo ti lẹ́bí. Ìdí tí mo ṣe ń ṣe eléyìí ìdí ọpẹ́ ni fún gbogbo àwọn tó jáde tó dúró tì mí lánàá ni o torí sometimes ẹ̀yin lè ṣe nǹkan ẹ̀kọ́ wò pé jẹ́ nǹkan ṣe ẹ̀ ní mọ̀ pé Ọlọ́run gangan ló ń sọ pé jẹ́ ń wù ẹ́ mo fẹ́ lù ẹ́ láti bu tura òróró sí ọkàn ẹni tó bá dá mi lóhùn ìmọ̀ wá fi ìlọ́po dá ẹ lóhùn padà mo fi Ọlọ́run bá búra kò sẹ́ni tó dìde ìrànlọ́wọ́ lánàá tó dúró tì mí lánàá tí ò ní padà rí àánú Ọlọ́run àti ìyọ́nú Ọlọ́run mo fi Ọlọ́run bá búra ẹ wò ẹ wá fúra because whatever you did èmi ò mọ̀ bóyá èèyàn kan máa fún mi ní gift èmi ò mọ̀ káwọn èèyàn tiẹ̀ máa dìde dúró tì mí bẹ́ẹ̀ but I am in a terrible situation lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ ẹ tí ì gẹ́tì mi lórí bá ṣe wà nínú wàhálà tá wà mi ò bọ́ta béèrè pé ṣùgbọ́n àtìgbà tá tí wá wà níbi tá wà yìí Ọlọ́run ò kádàrá ká sọ pé ebi
ìṣẹ́jú kan ó pẹ́ èmi àtọmọ mi ká tó ní kọ́mọ tó sọ pé I am hungry oúnjẹ ti wà nílẹ̀ èmi fúnra mi gan orí bẹ́ẹ̀dì lọ́mọ àti jí mi oúnjẹ ti rẹ́dì wà á ṣe oúnjẹ yẹn kan different types oríṣiríṣi oúnjẹ tó jẹ́ balanced diet láwọn tí mi ò rí rí tán rí mi rí wọ́n kọ́ mọ̀ pé àwọn ọmọ ẹni àwọn dẹ̀ rí ohun tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà mí ẹ wo bí àwọn tá à ń sọ yìí wọ́n ní mọ ìbànújẹ́ o wọ́n lè má fẹ́ kí n dárúkọ wọn ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ fún wọn ní àtẹ́wọ́. àtọkọ àtìyàwó àtẹni tó mú mi wá sọ́dọ̀ wọn wọn ò ní rí àpadà sí aburú láíláí torí mo gbọ́dọ̀ du ọpẹ́ yẹn látòrí wọn lórí ẹ̀yin tí ẹ wá ṣe nǹkan lánàá tí ẹ níran mọ ohun tí mò ń là kọjá ìyẹn ní pé tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ dìde lánàá yẹn náà ni mo sọ fún pé ìlú táwa yóò ebi ń pè mí àtọmọ o bẹ́ẹ̀ ṣe máa dìde nìyẹn àwọn kan dẹ̀ máa dúró ń dúró pé irọ́ ni tó dẹ̀ yẹ pé irúfẹ́ irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọ́n ti gba ìgún. ẹni tó mú mi dọ́dọ̀ wọn bì àti àwọn tó nílé ń bì wọn kì í ṣara Nàìjíríà o ìyẹn ni pé kindness has no language èmi ti lára ohun tèmi máa fi máa tọ́ ọmọ mi dàgbà nìyẹn wọn ò mọ̀ bóyá mo láìsàn kankan wọn ò mọ̀ bóyá nǹkan lè ṣe mí wọn ò ní kí n má tọ̀ wọn ò ní má lọ bí tó wù mí. àti aláàjì àtìyàwó wọn àti àwọn tó ń gbénu lé àtàwọn ọmọọṣẹ́ wọn wọn ò ní rí ìbànújẹ́ wọn ò ní rí àpadà sẹ́yìn àtẹni tó mú mi wá síbí. ìmájẹmẹ gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbikíbi tá a ti mọ̀ mẹ́tò wá fún gbogbo yín olólùfẹ́ ríà níbikíbi tẹ́ ẹ̀ tẹ́ ń gbọ́ wá akí gbogbo yín tẹ́ ẹ̀ subscribe fún wa tẹ́ ẹ̀ máa bá wa like fọ́nrán wa tẹ́ ẹ̀ máa bá wa wò lágbára Ọlọ́run Elédùmarè ìyẹn náà bá dáwọ́ yín lé oréré bí ìyé ìlà já sí fáfàní yìí tètè subscribe sórí ètò ìyẹn náà subscribe sórí ètò kí lè àjàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo yín ọmọ Nàìjíríà lápapọ̀ lórí ètò iṣẹ́ fọ́nrán kó kan gbogbo ọ̀n tètè gbọ́ kó kàn lára kí n láìkì rẹ̀ ìyẹn náà bá fẹ́ sọ sí àpò fọ́nrán kí n sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ìwọ ibi tí àdàgbé ètò tá a fi sọlẹ̀ sílé nìyí bí bá tó ṣe lọ àtọ́jẹ́ ká gbọ́ ìmọ̀mọ̀ bínú gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ́yìn tí ń gbọ́ mi tẹ́yìn tí ń wò mí bí mo ṣe wọlé ló yẹ kí mi kí o mo kọ́ ọmọdé mo kọ́ àgbàlagbà mo kọ́kùnrin mo kóbìnrin ire lójú owó rí ire lójú ọlá rí ire ní ojú gbogbo rí àmọ́ rí o ìwọ níbi tí a fi àdàgbé ètò sọlẹ̀ sílé nìyí bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ Yomi Fabiyi lórí ọ̀rọ̀ Mohbad àtọ́jẹ́ kí a gbọ́ ire o ó dìgbà.